èyí lohun tó yẹ kó o mọ̀ nípa Olukayọde alága Efcc tuntun. lẹ́yìn oṣù mẹ́rin tí wọ́n ti jáwé lọ rọ́ọ̀kún nílé fún ọ̀gbẹ́ni Abdulrasheed Báwà tí í ṣe alága ìgbìmọ̀ tó ń gbógun ti ìwà jìbìtì lílù àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù ní Economic and Financial Crimes Commission EFCC, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde ọ̀gbẹ́ni Olukayọde gẹ́gẹ́ bí alága àjọ atọpinpin dórí òkodoro ọ̀hún. Olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ètò ìròyìn àti ìkéde ọ̀gbẹ́ni Ajuri Ngelale ló fi ìyànsípò yìí léde lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹwàá ọdún 2023 yìí. Nínú ìkéde náà ló ti sọ pé Báwà alága EFCC àná ti kọ̀wé fipò sílẹ̀ lẹ́yìn tí wọ́n yọ ọ́ nípò àti pé ó sì ń kojú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń ṣèwádìí àwọn ìgbòkègbodò rẹ̀ lọ́wọ́. Ó tún fìdí ẹ̀ múlẹ̀ pé táwọn ilé ìgbìmọ̀ aṣòfin bá ti gba ìyànsípò tuntun yìí wọlé, Olukayọde yóò wà nípò alága náà fún sáà ọdún 4 àkọ́kọ́ ó kéré tán. Ta ni Olukayọde yìí? Ọmọ bíbí ìlú Ìkẹ́rẹ́-Èkìtì nípìnlẹ̀ Èkìtì ni alága EFCC tuntun yìí. Ọjọ́ 14 oṣù kẹwàá ọdún 1969 ni wọ́n bí i. Èyí sì fi hàn pé ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ yìí ni ayẹyẹ ọjọ́òbí ọdún 54 rẹ̀ yóò wáyé. Òun lẹni àkọ́kọ́ láti ìhà gúúsù orílẹ̀-èdè yìí tó máa wà nípò alága EFCC. Òun sì lọ́mọ Yorùbá àkọ́kọ́ nípò náà. Ẹ̀kọ́ amòfin ni alága tuntun yìí kàwé rẹ̀, ó sì gbówọ́ nínú iṣẹ́ ìtọpinpin, ìwádìí ìjìnlẹ̀ àti ọgbọ́n ọnú. Ó wà nínú ọmọ ìgbìmọ̀ agbaninímọ̀ràn lórí ìwà jìbìtì lílù lórílẹ̀‐èdè United Kingdom. Ó ti fìgbà kan ṣiṣẹ́ lọ́ọ̀yà lábẹ́ igbákejì orílẹ̀‐èdè yìí àná ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò níléeṣẹ́ amòfin rẹ̀ kó tó darapọ̀ mọ́ EFCC níbi tí wọ́n ti yàn án sípò akọ̀wé àjọ náà. Lásìkò tí ààrẹ àná Muhammadu Buhari gbaṣẹ́ lọ́wọ́ alága tẹ́lẹ̀ rí Ibrahim Magu lọ́dún 2020, wọ́n jáwé gbélé ẹ̀ fún akọ̀wé yìí nígbà náà kó tó di pé wọ́n pè é padà lẹ́yìn ìwádìí. Ọkùnrin náà ti fìgbà kan ṣiṣẹ́ olùkọ́ ní pólì ìjọba àpapọ̀ ìyẹn Federal Polytechnic nípínlẹ̀ Adamawa. Ó tún kàwé gboyè ní fásitì Èkó, Lagos State University àti fásitì àpapọ̀ lẹ́kọ̀ọ́ ìyẹn University of Lagos kó tó lọ sí University of Harvard ní UK. Baálé ilé, olùṣọ́ àgùntàn ẹlẹ́sìn Kristẹni ni, ó sì wà lára àwọn pásítọ̀ ìjọ Rìdíìmù ìyẹn Redeemed Christian Church of God RCCG. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.